kókó làwọn amúlẹ̀ ilé mi. Tàbọ̀ ló ṣe dòbòdò ọwọ́ dídí. Tóun ò bá tẹ̀ wá gbọ́n torí ìtọ́pọlọ rẹ̀ dorí kodò bí àyà alábíàmọ́. Èmi àbò. N ti ń bẹnu pitó mi, ó kọjá yìí. Bí nǹkan ká ta gbogbo wíṣpánà àbíṣẹ́ yìí. Bẹ́ẹ̀ni, tá a bá wá rí wíṣpánà, á jòwọ́ ọ̀gá. Ẹ wo bí ẹ ti ṣe é ti pẹ́. Pẹ̀sẹ̀ lélẹ̀ tẹ̀sí, àṣemọ́ ní ọ̀fà. Ká kówó. Àwọn kan. Torí ifá yìí jalè. Ìwọ gangan ráì lọ́jọ́ tí ń gbà pé wọ́n ló mówó. The treasurer wù. Mo ti lo yàtà ìmú wèrè ẹ̀gbọ́n. Yàtà ìmú wèrè ẹ̀gbọ́n ni. Unlimited ni mo ṣe. Unlimited wèrè wọ́n subscribe. Sórí ẹni tí ó bá mọ̀ bọ̀, onítọ̀hún ò ṣe bí ọdún. Tẹ́lẹ̀ ló ní bọ̀ tà wá. Wọ́n ti ní tọ́sẹ̀ yí èkó lẹ̀ pé kí n mọ̀ mọ̀ nǹkan tuntun. Mo ní terminus. Ni ifá yan àwẹ̀ fáwa náà. Ifá yan àwẹ̀ fún mi. Bá sì ṣe tán tí ó sínú òkèlè ní òfìsí ni. Kí ló ṣe fún ọ? Fún ọ̀sẹ̀ wọn ni. Ṣé mo parọ́ nǹkan tí ń ṣe mọ́ra mi ni? Ẹ bọ́ mo bá ń sọ orúkọ bá mọ́ ń láìkè rẹ̀. Pẹ̀lú ọwọ́ kan ẹlẹ́sẹ̀ tẹ máa fi túmọ́tò mi ṣe. Ọwọ́ mo lè fi gbẹ́ńjìnì. Débi ṣe tá a kọ́ tá a mọ̀ ní. Sórí ìfẹ́ rẹ láti bí ọjọ́ mélòó kan ló ti wà ní ọkàn mi. Kú ò lè fi ọ́ sálè dépòdépò tí ń fi ọ́ sọ̀kọ. Níwọ̀ kí nǹkan tó dàbí gbà nuwọ́ yìí. Àdàbí tí ń bá lọ́dún méjì pẹ̀lú ẹ̀ lókun lẹ́lẹ́dàá mi ò ní dá fún ọ kí la gbé kí la jù. Tó bá wúrà sí ń tọ́ sẹ̀sẹ̀ àmọ́ dédé sẹ́ni. Ó yẹ mi gan lẹ́nu ní ìmọ̀ tó ṣe ẹ̀sẹ̀ láìsí ẹ̀sẹ̀ tayọ. Ṣé tójú mi tó fún ọyẹ́ mọ̀ ni? Ẹ̀wọ̀n pásítọ̀ iye lérú la wà yìí. Ó sì mọ̀ pé mi ò dẹ̀yẹ́ mọ̀. Ọjà rẹ̀. Ọmọ yín tí ó sọ pé ẹ fò lóyìn mò ń mú wa. Ta ló fún lórí? Kí lójú wa àbí lójú ayé? Orí omi ni. Ṣé ìyá rẹ̀ gẹ́gẹ́ rè? Ó tọ́ ọ̀rọ̀ rẹ̀ tì mí ni. Ẹ dẹ́gbẹ́ ẹ wò mí ṣé mo lè dá fún yàn lóyún ẹ wo oyún sóyún rẹ jọ mí ni oyún lọ́jà èmi mo kú rì. Ó yẹ fóònù ìgbọ̀ngàn gbé làwọn alásọ̀rọ̀ ni mo rò pé sick mo rò pé orí yìí ti gbálẹ̀. Ẹ mọ̀ gbà mí kẹ̀ láì jẹ́ pé mo fẹ́ foyún ṣe give away